yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ètò láti yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ìjẹba tí láǹfààní láti máa gbọ́ wa láti máa wà níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdù bí àjúre bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà, èyí tí ń ṣe ọjọ́ tó kẹ́yìn nínú ọ̀sẹ̀ tí a wà yìí, sátọ̀dẹ̀ tó gbẹ̀yìn náà rèé nínú oṣù tí a wà yìí. Ọ̀pọ̀ rẹ̀ láṣẹ lókè èpẹ̀ tọdún tó bọ̀, wọn fi ẹnikẹ́ni ṣe àwátì ọdún ní omi kì í ṣe àmọ̀pọ̀lọpọ àfin tí mi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi láti máa fún yín láwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí. Tàná níjọ tàná níjọ tèní, torí wípé lọ́tùlọ́tùn báyìí láti kọ́ wọn dé bíbà fún yín. Ó yẹ láì dènà pẹ́lẹ́ tí mo bí a ti máa ṣe pé kókó orílẹ̀ la máa kọ́kọ́ yìnbọn fún yín ká tó lọ sí ojú agbábí ètò gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí fún yín láwọn kókó yẹn láì dènà pẹ́nu. Ìròyìn tí ọwọ́ mi kọ́kọ́ bà láàárọ̀ yìí òun ló ní ṣe pẹ̀lú bí nǹkan ṣe ń tò sẹ́yìn Tinubu. Wọ́n ní Tinubu kọ́ ló yọ owó ìrànwọ́ orí epo, wọ́n kọ̀ gbẹnu rẹ̀ sọ̀rọ̀ ní ta ló wá yọ. Ẹ máa láǹfààní láti mọ ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àtẹni tó yọ owó ìrànwọ́ orí epo lórílẹ̀‐èdè Nàìjíríà. Lẹ́yìn yẹn ẹ jẹ́ ká tún lọ sọ́dọ̀ èèyàn kan tó sọ wípé àwọn tí wọ́n máa ṣe ìràpadà orílẹ̀‐èdè Nàìjíríà látàrí bí nǹkan ṣe rí lásìkò yìí wọn kò tí ì bí wọ́n sì wà nínú oyún. Ta ló sọ bẹ́ẹ̀? Ẹ máa láǹfààní láti gbọ́rọ̀ lẹ́nu ẹni yìí gangan. Ẹ wò ó, olórí ọ̀rọ̀ àwọn tó ń ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ilé ẹjọ́ ti fi òǹtẹ̀ lù wípé kí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n lọ finá mọ́ Bello Matawalle nípa ti ẹ̀sùn tí wọ́n fi kàn wípé òun ló ń ṣe agbódegbà fún àwọn agbésùmọ̀mí. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ lórí Bello Matawalle, ṣé lótìtọ́ àbí lódodo ni? Ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ Bobrisky. Ó mà ti ń ṣe bẹ́ẹ̀, ó ti ń fẹ̀jú kẹ̀kẹ́ báyìí o. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fi ìwé pe alága àjọ EFCC very dark man Bobrisky lórí ọ̀rọ̀ ìwà gbígba owó rìbá àti ẹ̀sùn sísanwó àbẹ̀tẹ́lẹ̀ ní àwọn ibì kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó, kí la fẹ́ ṣe ọ̀rọ̀ Bobrisky yìí sí báyìí o? Gbogbo ẹ̀ bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe kún lórí ọ̀rọ̀ yẹn lè máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Kódà ìjọba àpapọ̀ ti dá sí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀, eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àjọ EFCC o. Àjọ EFCC wọ́n ti rí ọwọ́ tó gómìnà àná o lórí pé òun náà ṣe owó ìlú ní ìṣekúṣe 27 billion naira ni òun fi ṣe bẹ́ẹ̀ òun fi gba orílẹ̀-èdè Nàìjíríà. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Ẹ wò ó, Àbíkẹ́ Dábírì ó tún ṣe bẹ́ẹ̀ o, ó ti ṣe bẹ́ẹ̀ látàrí bó ṣe ṣe ìràpadà àwọn ọmọdébìnrin tí wọ́n lọ fẹ́ fi gbìyànjú lọ fi ṣe òwò ẹrú ní orílẹ̀-èdè Ghana. Ó tẹ́wọ́ gbà wọ́n lánàá o, ó sì sọ àwọn kankan nípa bí wọ́n ṣe padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lénìí. Ẹ wò ó, àní rí ogun omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù o. Eléyìí ló ní ṣe pẹ̀lú ìròyìn eléyìí tí ó sọ di mímọ̀ pé ẹ wò ó, ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ àgbàrá lọ o, tí ọ̀pọ̀ ilé sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì bàjẹ́ níbi tí
ìṣẹ̀lẹ̀ àgbàrá ti wáyé ní ìpínlẹ̀ Kebbi eléyìí ẹ máa gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ yìí. Bákan náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wá sọ wọ́n pagi kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n lọ mú létí omi òkun ọ̀sà àbí odò kan. Wọ́n ní ẹ wò á kìlọ̀ fún yín tó ẹ jìnnà réré o ẹ jìnnà aṣọ tiwa o àwífúnni kó tó dání kì í ṣe àgbàjàkadì ní o. Òun gangan ni ọ̀rọ̀ náà tí wọ́n fi ọ̀rọ̀ yìí ṣe. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n mà tútù sọ di mímọ̀ fún ọlọ́pàá kan tí ó gba 1 million naira lọ́wọ́ agùnbánirọ̀ kan ní ìlú Èkó. Ìròyìn yẹn ó ṣe bẹ́ẹ̀ ó níṣe pẹ̀lú fọ́nrán kan tó ń jà rìnrìn káàkiri. Kí ló dé tí policeman yìí tí ọlọ́pàá yìí ṣe gba 1 million naira lọ́wọ́ agùnbánirọ̀ yìí? Ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ lónìí. Ẹ wò àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n mà ti ń finá mọ́ bàbá Bánjí Akíntóyè. Wọ́n ti fajúro sí bàbá Akíntóyè o tó jẹ́ adarí fún ẹgbẹ́ kan tí a mọ̀ wípé wọ́n ń léwájú fún Yorùbá Nation. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti bínú sí bàbá o. Wọ́n ní kí ló dé tó ṣe ń pè fún ìpínyà lórílẹ̀‐èdè Nàìjíríà tí ohun tí bàbá ṣe ṣó tó kí wọ́n bínú sí wọn. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ̀kúnrẹ́rẹ́ nìyẹn ni màá mú wá sí etí ìgbọ́yín láàárọ̀ yìí lórí ètò Ojúmọ́ Aláyọ̀. ẹ wo tún rú eléyìí o irú òfin wo lè yí o. wọ́n ní kí ọkọ má wọnú yàrá ìyàwó rẹ̀ mọ́ títí dìgbà wo. ẹ wo èmi ò mọ bóyá ọ̀rọ̀ ṣe jẹ́ ṣùgbọ́n ìròyìn á tún pẹ́rẹ́pẹ́rẹ́ ìròyìn yẹn fún wa láàárọ̀ yìí láti ẹnu mi. ẹ wo láì dènà pẹ́ẹ́nà jẹ́ kí n lọ sórí pápá tí n bá dé kí wọ́n máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn yẹn. ẹ kú ìkàlẹ̀. Padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ abala tá a wà yìí là ń pè ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní ìròyìn eré ìdárayá. Ẹ má gbàgbé o láti máa ṣe eré ìdárayá lóòrèkóòrè kára yín lè máa jí pépé lóòrèkóòrè. Ojú ni bí ó mi kì í ṣàmùkọ́ ló pa àfitìgbẹ̀ tó nílò ìdánimọ̀ lọ́jà mọ́ tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ní Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Ó yá ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe láàárọ̀ yìí tí mo bá ti máa ń ṣe wípé ẹsẹ̀ kúkú láti máa ń gbé lọ sí ilẹ̀ òkèrè. Eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ fìdíhẹ́ lásìkò yìí Austin Eguavoen. Bẹ́ẹ̀ kò bá gbàgbé pé ọjọ́bọ̀ Thursday yìí ni wọ́n sọ ọdún mọ́ pé Austin Eguavoen yìí ni yóò ṣe máa tẹ̀síwájú pẹ̀lú akọ́nìmọ̀gbá fìdíhẹ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Ṣùgbọ́n látàrí awuyewuye kan tó ń lọ lásìkò yìí wọ́n ní Austin Eguavoen kò tí ì sọ ọ́ di mímọ̀ pé ẹnìkan kan wọ́n ti kàn sí òun wípé kóun kó orílẹ̀-èdè Nàìjíríà sòdí nígbà tí wọ́n bá kojú orílẹ̀-èdè Libya nínú oṣù kẹwàá ọdún tí a wà yìí. Ó ní ẹ̀wò ìgbà àkọ́kọ́ tí wọ́n fi mí sípò náà ó mà ti tẹnubọ ipò nígbà tí mo ti kó wọn lọ sórílẹ̀-èdè Kigali a sì ti ṣe àṣeyọrí lápá ibẹ̀ yẹn. Ṣùgbọ́n lásìkò yìí wọn ti bá mi sọ bóyá èmi ni màá sì tẹ̀síwájú àbí mi ò ní tẹ̀síwájú. Eléyìí ni ó fa awuyewuye láàrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí àjọ NFF tí wọ́n rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń wá akọ́nìmọ̀gbá láti ilẹ̀ òkèrè kó wá jẹ́ akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles. ẹ wò Ọlọ́run á fún wọn rí Austin Eguavoen ìwọ náà ṣe tiẹ̀ lápá ọ̀dọ̀ tiẹ̀. ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ tiẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Victor Boniface. Victor Boniface ló mà ti kínra rẹ̀ lẹ́yìn ó ní ẹ wò ẹ̀mí gangan ló tọ́ sí o àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó dára jù ní ilẹ̀ adúláwọ̀ fún ti ọdún tí a wà yìí. Victor Boniface òun ló sọ eléyìí di mímọ̀ bí ẹ kò bá gbàgbé wípé Victor Osimhen ló gbà ti ọdún tí ó kọjá látàrí bó ṣe ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli. Ní báyìí ẹni tí gbogbo ayé ń fojú sọ́nà sí lára wípé òun gangan ló tọ́ sí òun náà ní Adémọ́lá Lukman látàrí bóun náà ṣe dáadáa fún ikọ̀
agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje AFCON ní ọdún 2023 tó sì gbá góòlù 3 wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 7 tí a gbá níbi ìdíje náà. Bákan náà kò tún wá tẹsẹ̀ dúró bẹ́ẹ̀ kò tún wá lọ gbá góòlù oníbẹ̀ta wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn Atalanta nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen. Victor Boniface ló ti wá fi olùtìnáwó rẹ̀ sókè pé ẹ wò èmi gangan ni ó tọ́ sí o, ẹgbẹ́ kìíní wá èmi lọ́kàn. Tàbá ń sọ̀rọ̀ nípa ife ẹ̀yẹ àbí àmì ẹ̀yẹ African Footballer of the Year, èmi gangan ní kẹgbẹ́ wa. Ó sọ eléyìí látàrí bó ṣiṣẹ́ dáadáa, góòlù 21 ló ti gbá wọlé tó sì ṣe ìrànlọ́wọ́ 10 ní gbogbo ìdíje tó ti láǹfààní láti kópa ní sáà tí ó kọjá. Eléyìí lóhun náà fi rò pé èmi náà ti ṣe dáadáa ní ìkéré nù ayé. Ẹ jẹ́ ká wo oṣù tó ń bọ̀ sí oṣù tó máa tẹ̀lé la máa mọ ẹni tí wọ́n máa gbé fún. Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ kí n lọ sórílẹ̀-èdè Italy, ọ̀dọ̀ Samuel Chukwueze. Òun náà ni mo balẹ̀ sí báyò, ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan yẹn Paulo Fonseca. Òun ló ti sọ di mímọ̀ pé ẹ wo ìdí nìyí tí mi kì í ṣe ń lo Samuel Chukwueze ní gbogbo ìgbà. Èyí ló jẹ́ káwọn èèyàn máa sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù yìí òun kojú ìṣòro kan lásìkò yìí nípa agbábọ́ọ̀lù AC Milan. Samuel Chukwueze ni ó tanná dáadáa nígbà tí wọ́n gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ìgbáradì yẹn pre-season tó sì gbá góòlù wọlé nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid tó ṣe ìrànlọ́wọ́ 2 nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Samuel Chukwueze ni àti ní àkòwárímọ́ látìgbà tí ìdíje Italian Serie A ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá rẹ̀ ìyẹn Poli ló ti wá sọ di mímọ̀ pé ìdí nìyí tí mi ò tí lè lo Samuel Chukwueze. Ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ara rẹ̀, ó gbọ́dọ̀ jáwé sóbì nípa ti bó ṣe fẹ́ máa gbá bọ́ọ̀lù sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan. Ó dẹ̀ gbọ́dọ̀ mọ àwọn kankan nípa ìdíje Italian Serie A. Àwọn ìdí pàtàkì rẹ̀ tí Samuel Chukwueze kò ṣe kí n fi ara hàn dáadáa lórí pápá. Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀, jẹ́ kí n lọ sọ́dọ̀ ọmọ orílẹ̀-èdè Brazil ìyẹn Neymar Jr. ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá orílẹ̀-èdè Brazil. Òun ló ti sọ di mímọ̀ pé ẹ wò èmi ò ní kan lójú o, ẹ jẹ́ ká ní sùúrù fún Neymar Jr. Ẹ má gbàgbé pé Neymar Jr. yìí agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona PSG. Òun ni ó ti ní ìfarapa láti oṣù kẹwàá ọdún tí ó kọjá. Iṣẹ́ ìfarapa tó la iṣẹ́ abẹ lọ, ṣùgbọ́n ó ti padà sí ibùdó ìgbáradì láti inú oṣù kẹjọ ọdún tí a wà yìí. Eléyìí ni àwọn èèyàn fi ń sọ di mímọ̀ pé ó ṣáà ti dé, ẹ jẹ́ kí a pè sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil. Ṣùgbọ́n ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá orílẹ̀-èdè Brazil ó ti sọ di mímọ̀ pé ẹ wò mi ò ní kan lójú o, ẹ jẹ́ ká ní sùúrù fún Neymar Jr. tí ara rẹ̀ bá ti ṣe dáadáa, tó bá ti tó ẹni tí ń bọ̀, ẹni tí à ń lò lórí pápá máa ṣe àmúlò rẹ̀. Má gbàgbé wọ́n ti pe àwọn tí wọ́n lè rọ́pò Rafinha, Gabriel Martinelli, Vinicius Junior, Rodrigo àti Endrick. Gbogbo àwọn eléyìí ni wọ́n sì ń di àyè Neymar nínú ikọ̀ agbábọ́ọ̀lù Brazil. Ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ibi tí wọ́n ti ṣe ayẹyẹ ìyíkoto UEFA Champions League ti àwọn obìnrin lánàá. Mi ní pẹ́ lórí ẹ̀ rárá. Ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ní ìpele ìsọ̀rí. Bákan náà ènìyàn tí wọ́n ti gba ife ẹ̀yẹ náà rèé fún ìgbà 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti kópọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Wolfsburg. Lọ́jọ́ Ẹtì Friday ni wọ́n ṣe ayẹyẹ ìyíkoto rẹ̀ ìyẹn Barcelona tí wọ́n ti gba àmì ẹ̀yẹ náà, tó ti gba ife ẹ̀yẹ náà fún ìgbà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti kó pọ̀ sínú ìsọ̀rí Group D pẹ̀lú SD Posting àti ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan ni wọ́n ṣe ìsọ̀rí yẹn lánàá. Ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wọ́n máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ní ìpele tí wọ́n pín àwọn náà sí. Báyìí ni àwọn ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin yóò ṣe máa kojú ara wọn níbi ìdíje UEFA Champions League. Ẹ má gbàgbé o ìpele ikọ̀ round of 16 yóò máa bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹjọ oṣù kẹwàá wọ December 18. Group A yẹn wọ́n pọ̀, wọ́n fi orúkọ wọn léde lẹ́yọ kọ̀ọ̀kan, ṣùgbọ́n torí àsìkò mi ò ní láǹfààní láti máa kà á bí wọ́n ṣe pín wọn sí ìsọ̀rí. Ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀. Orí Barcelona ni o, wọ́n ní Barcelona yóò forí kó ìjìyà ẹ̀ṣẹ̀. Wọn ò ní jẹ́ kí àwọn olólùfẹ́ wọn tí wọ́n máa ń wòran bọ́ọ̀lù wọn
wọn ní jẹ́ kí wọ́n wò ìran bọ́ọ̀lù tó kàn níbi ìdíje UEFA Champions League látàrí pé wọ́n lọ́wọ́ sí ìwà èébú ẹlẹ́yàmẹ̀yà ní agbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọn á tún fi owó ìtanràn wọn á tún fi gbára lórí pé wọ́n kọ̀ láti pa wọ́n lẹ́nu mọ́ gẹ́gẹ́ bí àjọ UEFA ti ṣe fi òfin náà lélẹ̀ ní ọjọ́ Ẹtì Friday àná. Ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àwọn olólùfẹ́ wọn kò ní láǹfààní láti wo ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tó kàn níbi ìdíje UEFA Champions League o. Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n máa fi lè káàdì ẹ̀ nílẹ̀ nígbà tí màá máa lọ fún ti àárọ̀ òní láti orí pápá BGI TV. Akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ọ̀yẹn Enzo Maresca ló ti gbóríyìn fún Marco Cucurella wípé agbábọ́ọ̀lù tó ṣe pàtàkì lágbábọ́ọ̀lù yìí sẹ́ẹ̀ a nílò agbábọ́ọ̀lù bíi méje tí a bá pàdánù agbábọ́ọ̀lù yìí. Eléyìí ló fi gbóríyìn fún agbábọ́ọ̀lù náà ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí yóò máa wáyé lónìí kojú ikọ̀ agbábọ́ọ̀lù Brighton ní ilé wọn ìyẹn Stamford Bridge. Ó sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù yìí ó ti jẹ́ agbábọ́ọ̀lù tí ìdàgbàsókè ti dé bá láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Ó wá sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù yìí ó máa ṣe dáadáa fún wa ní sáà tí a wà yìí. Ẹ má gbàgbé ó ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain náà tí wọ́n fi gba ìdíje Euro 2024 ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́ fún ti àárọ̀ òní láti orí pápá BGI TV. Oníyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ láàárọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣepọ̀ ní bàjẹ́. Ẹ wo ìròyìn wà ńlẹ̀ o, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní tu fún yín tí a bá dátọ́ mi. Ẹ wo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ EFCC ni o, wọ́n ti ń gbé oníkálukú lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. Wọ́n ti gbé gómìnà àná Màtàwálé tí wọ́n fẹ̀sùn kàn wípé òun gangan ló ṣàgbódìgbà fún àwọn agbésùmọ̀mí. Ilé ẹjọ́ ti ṣí àyè sílẹ̀ fún ìjọba àpapọ̀ láti ṣe kíni láti fi ọ̀rọ̀ kò ní fún yọjọ. Bákan náà ẹni tí ń ṣe olórí ẹgbẹ́ kan tó ń pè fún Yorùbá Nation ìyẹn bàbá Bánjí Akíntóyè, àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá wọ́n ti ń fajúro sí bàbá yìí o torí pé ó ń gbèrò pé kí orílẹ̀-èdè Nàìjíríà pínyà kílódé tí wọ́n ṣe ń gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí. ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò ìròyìn eléyìí kò ṣe má gbọ́ ni o kẹlẹ̀ mọ́bi tẹ fẹ́ fì sí ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n dátọ́ mi bí bá dé kí wàá mú ìròyìn wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ kú ìkàlẹ̀. ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ó yá ẹ káàbọ̀ padà abala tó kàn yìí níbí làwọn ti máa túṣu désàlẹ̀ gbogbo àwọn ìròyìn èyí tá a ti mú kókó orí wọn wá fún yín ṣáájú nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ sàn láàrin ajẹnimú ní pẹ̀pẹ̀rọ. Ẹ jẹ́ kí n lọ sójú agbámi ètò dáadáa torí mi ò lọ́jọ́ mú so lókun. Eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tí èèyàn kan sọ lórúkọ Tinubu, ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà Yakubu Dogara ló ti fi ọjọ́ Ẹtì Friday àná sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọ́ ló yọ owó ìrànwọ́ orí epo. Ta ló wá yọ? Ó ní wọ́n kọ̀ fi ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n kọ̀ fi ṣe ìkéde ìgbésẹ̀ náà ni. Dogara ni ó sọ di mímọ̀ pé kí Tinubu tó dé orí àléfà ipò ààrẹ ni kò ti sí àyè mọ́ fún ìrànwọ́ orí epo nínú ètò ìṣúná orílẹ̀-èdè Nàìjíríà kí Tinubu tó kéde rẹ̀. Ó mẹ́nuba ọ̀rọ̀ yìí níbi tó ti fi ara hàn lórí ètò kan ní iléeṣẹ́ amóhùnmáwòrán. Ó ní ẹ wò ó ká má parọ́ ká má jalè yíyọ owó ìrànwọ́ orí epo kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ló jẹ́ ìgbésẹ̀ tó dára fún orílẹ̀‐èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé àbájáde rẹ̀ lásìkò yìí kò dáa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ níbi tó ti sọ sí iwájú. Ó ní ẹ wò nígbà tí òun wà ní ipò abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin òun
àti àwọn akẹgbẹ́ òun ni wọ́n ti gbìyànjú láti yọ owó ìrànwọ́ epo kúrò sílẹ̀ fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọ̀ débẹ̀ ni ó kọ̀ ṣe kí ni ó kéde tirẹ̀, kì í ṣe òun ló yọ owó ìrànwọ́ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti kúrò ní inú àbádòfin wa kí ààrẹ Bọ́lá Ahmed tó débẹ̀. Ìyẹn Dùgárà abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àná, òun ló sọ eléyìí di mímọ̀. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀. Inú ìwé ìròyìn Daily Post ni mo ti rí ìròyìn tí mo kà tán yẹn. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ìròyìn kan tó jáde láti inú ìwé ìròyìn Punch lórí bí nǹkan ṣe wọ́n gbogbo tó ṣe bẹ́ẹ̀ tó ṣe apá kan jà mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Olóyè àgbà kan nínú ẹgbẹ́ òṣèlú APC Joe Igbokwe òun ló ti tẹnu mọ́ ọ̀rọ̀ pé ẹ wò ó, àwọn olórí wa lásìkò yìí kán ni wọ́n lè ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀‐èdè Nàìjíríà o. Àwọn tó lè ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀‐èdè Nàìjíríà wọn kò tí ì bí wọn rárá, wọ́n sì wà nínú oyún. Ìgbòkè òun ló sọ eléyìí di mímọ̀ látàrí bí owó oúnjẹ àti àwọn nǹkan mìíràn ṣe gbé owó lérí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára abẹ́yẹfò ìyẹn ìkànnì abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ìyẹn Facebook. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò báyìí, àpò ráìsì ó ti súnú sí ẹgbẹ̀rún ọgọ́rùn-ún náírà, ìyẹn 100,000 ohun tí à ń rà lówó péréte tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí ló wá dé tí gbogbo ẹ̀ ṣe wá wọ́n gbogbo báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà? Igbokwe ó sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo òun ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n nìkan bí ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn, ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí gbogbo ẹ̀ ti ń rí báyìí, òun rí wípé kò lè sí ọ̀nà àbáyọ láti ọ̀dọ̀ àwọn olórí wa lásìkò yìí. Àwọn tó lè ṣe ìrànlọ́wọ́ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọn kò tí ì bí wọn. Igbokwe òun ló sọ eléyìí di mímọ̀. ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn Vanguard. Ọ̀rọ̀ yẹn bí a ṣe jẹ́ lẹ́nu tó, wọ́n máa ti gbé ìgbésẹ̀ lé lórí. Ẹ má gbàgbé wípé gómìnà ìpínlẹ̀ Zamfara òun ló kọ́kọ́ fi igbe bọ inú pé àníṣe ẹni tí ó gbé ìṣèjọba lé mi lọ́wọ́, Bello Matawalle, òun ló ń ṣe agbódegbà, òun ló ń ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí ní apá ọ̀dọ̀ tiwa o. Ìròyìn yẹn ló jà rìnrìn báyìí, ó dẹ̀ ti jà rìnrìn dé ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá. Wọ́n mà ti bu ọwọ́ lù ú wípé ìjọba àpapọ̀ ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí, ẹ bẹ̀rẹ̀ sí ní finá mọ́ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ Alhaji Bello Matawalle, ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Zamfara àti ní apá àríwá. Ọ̀rọ̀ yìí ni ẹnìkan tó ń jẹ́ ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn Abubakar Dahiru òun ló gbé wá sí ilé ẹjọ́ tí ó sì ń sọ di mímọ̀ pé àníṣe ohun táwọn èèyàn ń sọ yìí lásìkò ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ náà, òun ló ṣe agbódegbà fún àwọn agbésùmọ̀mí tí fi rí wọn mú gẹ́gẹ́ bó ṣe yẹ kí a rí wọn mú. Eléyìí ni Dahiru òun fi kó gbogbo ẹ̀ wá sí ilé ẹjọ́. Ó wá ní ẹ wò ó, ìjọba àpapọ̀ òun ni kí wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣe o, kí wọ́n tọ́nà wádìí Bello Matawalle. Bí wọ́n bá kọ̀ bí wọn kò ṣe ẹ wò ó, ogun àwọn agbésùmọ̀mí yóò máa tẹ̀síwájú ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ilé ẹjọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti ní kí wọ́n lọ finá mọ́, kí wọ́n lọ ṣe ìwádìí Bello Matawalle lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó ń ṣàgbọ́dìgbà fáwọn agbésùmọ̀mí àtàwọn Fúlàní àwọn èèyàn bẹ́ẹ̀. Ọ̀yá ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀. Ó dì nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mà ti pé wọ́n ti fi ìwé pé alága àjọ EFCC, adarí ọgbà àtúnwàṣe àti Bobrisky, Very Dark Man àti gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n lọ́wọ́ sí ẹ̀sùn tí wọ́n fi kọ́ Bobrisky. Ẹ má gbàgbé ní pé ọ̀rọ̀ Bobrisky ni ó ti ń ṣe bẹ́ẹ̀ ló ti ń di tanáfọ́ká aṣọ oníṣúgà ní
orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí wọ́n ṣe sọ wípé ó san owó àbẹ̀tẹ́lẹ̀ fún àjọ EFCC, ó ṣe àwọn nǹkan kan fún àwọn olórí ọgbà àtúnwàṣe àti wípé kò ṣe ẹ̀wọ̀n gangan, tó bá dẹ̀ tún ṣẹ̀wọ̀n ó tún níbi tí wọ́n lọ fi sí. ẹ wo gbogbo eléyìí ló fa ariwo tó fi wá di wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbọ́ sí ọ̀rọ̀ náà o, wọ́n sì ti sọ di mímọ̀ wípé Bobrisky àti àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn tí wọ́n ń jẹ ọ̀rọ̀ wọn lẹ́nu wípé wọ́n ṣe màdàrú bí Bobrisky ṣe kúrò ní ọgbà àtúnwàṣe lẹ́yìn oṣù mẹ́fà tí wọ́n fi kàn án ní pé kó lọ lò níbẹ̀ lẹ́yìn tó ṣòwò orílẹ̀-èdè Nàìjíríà ní ìṣekúṣe. ẹ wo gbogbo eléyìí ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti dá sí báyìí o, wọ́n sì ti fìwé pé gbogbo àwọn èèyàn tí mo sọ di mímọ̀ fún yín pé ẹ wá ro tẹnu yín lórí gbogbo àwọn nǹkan tí ọ̀rọ̀ tí wọ́n fi kọ́ yín lọ́rùn yìí. ẹ wo àti ìmọ̀bi tọ́rọ̀ náà yóò já sí, ẹ jẹ́ ká dúró di àbájáde ibi tí wọ́n bá fi ọ̀rọ̀ wọn lẹ́nu wò dé lórílẹ̀-èdè Nàìjíríà. ṣùgbọ́n ẹni mọ̀ wípé ẹni bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí, ojú ẹ̀ á rí ohun tẹ́nìkan ò rí rí, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ náà nìyẹn. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àjọ EFCC. àjọ EFCC wọ́n tuntun gbọ́wọ́ mìíràn yọ o, wọ́n tuntun ṣe ohun tí wọ́n máa ń ṣe o, wọ́n ti lọ fi ọwọ́ òfin gbé gómìnà àná ní ìpínlẹ̀ Taraba, Dahiru Ishaku, ni wọ́n ti lọ fi ọwọ́ òfin gbé o. wọ́n ní òun gangan fúnra lára rẹ̀ ó lọ́wọ́ sí ìwà jìbìtì ojúṣòwò ìlú tí ó tó ní 27 billion naira ó ṣe ní ìṣekúṣe. wọ́n ní wọ́n gbé Ishaku ní ilé rẹ̀ tó wà ní ìlú Àbújá láàárọ̀ àná. gómìnà yìí ni ó ṣe wà lọ́dọ̀ àjọ EFCC lásìkò tí ìròyìn jáde tí wọ́n sì ń sọ di mímọ̀ wípé àjọ EFCC ẹ̀sùn 15 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fi kọ́ gómìnà àná Ishaku ni wọ́n fi kọ́ lọ́rùn. àwa sọ di mímọ̀ pé ẹ wo láìpẹ́ láì jìnnà a mú ojú rẹ̀ ba ilé ẹjọ́ pẹ̀lú àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó tí àwọn ti kó pọ̀ lórí gómìnà àná yìí. bákan náà ni wọ́n fi ọ̀rọ̀ wá àjọ EFCC lẹ́nu wò pé ṣé lóòótọ́ àti lódodo lẹ rí bàbá yìí mú àbí ẹ̀kọ́ ń tan ọ̀nà fún ẹ̀kọ́ fi ẹ̀kọ́ tanná fún wa ni wọ́n bá ń sọ di mímọ̀ pé o rárá ó ti wà ní kọ́lọ́fín wa báyìí a sì ti ń ṣe iṣẹ́ ìwádìí lé lórí ṣùgbọ́n kó tó kúrò ni a ti ń ṣe iṣẹ́ yìí ṣùgbọ́n àná òde yìí la ṣe àṣeyọrí rẹ̀ níbi tí a ti lọ fi ọwọ́ gbé Ishaku gómìnà àná ní ìpínlẹ̀ Taraba láti wá sọ tẹnu rẹ̀ bó ṣe ṣe owó ìlú ní ìṣekúṣe tó sì lu jìbìtì pẹ̀lú owó náà nígbà tó jẹ́ gómìnà. ẹ má gbàgbé o ìpè eléyìí ló lọ pẹ̀lú ti gómìnà àná nípínlẹ̀ Kogi Yahaya Bello ẹni tí òun tiẹ̀ wọ́n ní 80.2 billion náírà ló kó lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ṣe ní ìṣekúṣe. ẹ wò ẹ ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà owó yìí ti pọ̀ ju èèyàn kan jí 27 billion naira èèyàn kan jí 80 billion kí ló wá kù nínú àpò ìṣúra orílẹ̀‐èdè Nàìjíríà àfi kọ́lọ́run ṣàánú wa ni o. nínú ìwé ìròyìn Vanguard òun ni mo ti rí láàárọ̀ yìí, kódà ìwé ìròyìn The Punch wọ́n pọ̀nṣẹ̀ síta. ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan tí ń ṣe alága fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n wà lẹ́yìn òde Àbíkẹ́ Dẹ́bìrì Ẹrẹ̀wá. òun ni ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wípé a ti ṣe ìràpadà àwọn ọmọdé kéékèèké tí wọ́n jẹ́ 8 ní iye tí wọ́n lọ fi ṣe òwò ẹrú ní orílẹ̀‐èdè Ghana nígbà tí wọ́n gba àlejò wọn ní àná òde yìí ní ẹ̀ka ilé iṣẹ́ àjọ tí ń rí sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní òkè òkun ní ìlú Èkó. níbẹ̀ ni Àbíkẹ́ Dábìrì ti sọ di mímọ̀ pé ẹ wò ó àti kó àwọn ọmọ yìí a sì ti kó wọn lọ sí ẹ̀ka tí yóò gbógun ti ẹni bá fi ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe òwò ẹrú ní orílẹ̀-èdè mìíràn láti rí pé wọ́n wà ní ibi tí ààbò ti dájú. kódà àwọn tí ń ṣe àwọn nǹkan bíi ètò ìlera àwọn tí ń ṣe fún wọn kí ara wọn lè ṣe bẹ́ẹ̀ kó lè dá múṣẹ́múṣẹ́ kí àwọn tó yọ̀ǹda wọn fún àwọn mọ̀lẹ́bí wọn nígbà tí wọn yóò sọ̀rọ̀ sí iwájú. wọn ní àwọn ọmọdébìnrin yìí ní
ọjọ́ orí wọn wà láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ọdún méjìlélógún tí wọ́n wá láti oríṣiríṣi ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ìpínlẹ̀ bíi Ebonyi, Akwa Ibom, Imo, Plateau àti Cross River. Wọ́n ní ẹ wò ó, wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ wọ́n fi tàn wọ́n lọ sí orílẹ̀‐èdè Ghana ní o. Wọ́n fẹ́ lọ bá wọn wáṣẹ́ láì mọ̀ wípé wọ́n fẹ́ lọ fi wọ́n ṣe òwò nàbì ní. Ǹjẹ́ báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Ọ̀rọ̀ padà bẹ́yìn yọ ní o, ní àṣírí gbogbo àwọn tí wọ́n kó wọn lọ ló bá tú o, ni wọ́n fi rí àwọn ọmọdébìnrin yìí ni wọ́n fi rí wọn gbà padà. Wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn àjọ elétò ààbò ní orílẹ̀-èdè Ghana wípé ẹ ṣé o, àdúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe bá wa ṣe àwárí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ìwé ìròyìn Vanguard ni mo ti rí, kódà The Nation wọ́n gbé ìròyìn yẹn láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú. Àní rí ogun àgbàrá ya ṣọ́ọ̀bù omi yalé o, eléyìí ló lágbára púpọ̀ o. Ibo ló ti ṣẹlẹ̀? Ìpínlẹ̀ Kebbi ní o. Ìjọba ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti ṣe ohun ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí wọ́n fi ara káṣá ìṣẹ̀lẹ̀ àgbàrá òjò àti nǹkan míì tó ní ṣe pẹ̀lú omi tó bà ọ̀pọ̀ ilé jẹ́. Ilé tí rẹ̀ jẹ́ 329,000 329,000 ilé ní ìṣẹ̀lẹ̀ yìí ó ṣe bẹ́ẹ̀ ló ṣe ìpalára fún. Kódà àwọn ilẹ̀ oko, àwọn hectares of land, àwọn yẹn náà omi ṣe bẹ́ẹ̀ ó wẹ̀ wọ́n dànù ní o. Eléyìí ní ìjọba ìpínlẹ̀ Kebbi láti ẹnu ẹni tí ń ṣe alábòójútó fún ọ̀rọ̀ ìfitónilétí àti àṣà, ìyẹn Yakubu Birnin Kebbi, fi wá sọ di mímọ̀ pé ẹ wò ó, bí nǹkan ṣe dé dúró lásìkò yìí nìyẹn. Àkọsílẹ̀ tí a lè rí tí a mú wá fún yín, òun náà láti sọ di mímọ̀ fún yín. Ìṣẹ̀lẹ̀ yìí òun ló ní àgbàrá òjò àti àwọn nǹkan mìíràn ló ṣe okùnfà rẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Àwa ni gómìnà ìpínlẹ̀ náà ló ti ṣe ìlérí wípé òun á ṣe gbogbo ohun tí òun lè ṣe láti ṣe kíni, láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó fẹ́ ara kó níbi ìṣẹ̀lẹ̀ náà. Bákan náà ni wọ́n pè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nípa ẹ má dáwádà. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Kebbi nìkan. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀. Ọ̀rọ̀ yẹn náà sì ni òun ló wá mú kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá fi ohùn léde láti ẹ̀ka kan tí ń rí sí ọ̀rọ̀ ojú ọ̀run àti nǹkan àlùmọ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní ẹ wò ó, níbi tọ́rọ̀ yìí dé dúró, a ti fẹ́ sọ di mímọ̀ tipẹ́tipẹ́, ṣùgbọ́n a kò mọ bí a ṣe fẹ́ sọ. Ṣùgbọ́n lásìkò yìí a kì í wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀, ẹ jẹ́ ká sọ. Àwọn tí wọ́n ń gbé ní agbègbè tó súnmọ́ àwọn odò bíi River Niger, River Benue, ẹ dákun ẹ dábọ̀, ẹ tètè jìnnà sí àwọn agbègbè yìí o. Kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀, kẹ́ ẹ ṣe ààbò fún ẹ̀mí àti dúkìá yín o. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde yìí tí wọ́n fi léde lọ́jọ́ Ẹtì Friday láti ọwọ́ ẹni tí ń ṣe adarí wọn. Ó wá sọ di mímọ̀ pé wò ó, bí ìṣọwọ́ bí omi yìí bó ṣe ń ṣe kíni, bó ṣe ń rú sókè tó ń fẹ̀ kẹ̀kẹ̀kẹ̀, ó ṣe ṣe kó ṣe ìpalára fún àwọn èèyàn tí wọ́n ń gbé lágbègbè náà. Ó sì kójú má bíbi gbogbo ara dògún rẹ̀. Àwífúnni kó tó dání àgbà ìjàkadì ní o. Òun la fi sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí léde lásìkò yìí láti tẹnumọ́ wípé ẹ wò ó, tí ọ̀rọ̀ òjò bá ń lọ báyìí ní àwọn apá bí, ó ṣe ṣe kí omi náà kó fẹ̀ kẹ̀kẹ̀kẹ̀, kó sì ṣe kíni, kó sì ṣe ìpalára fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbé ní agbègbè tí ó yí àwọn odò yìí ká. Ẹ wò ó, wọ́n ké tọ́tán, wọ́n ní tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín, gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní agbègbè náà, ẹ jìnnà sí agbègbè yìí o, fún àǹfààní ẹ̀mí àti dúkìá yín ni o. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́. Ẹ jẹ́ kí n lọ sókè náà, bí n bá lọ bí n bá dé, ìròyìn wà nílẹ̀. Ó ṣe bẹ́ẹ̀, ó kún o. Ẹ jẹ́ kí n lọ sókè náà bí bá dé, kí n wá tó fún yín lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn. Ẹ kú ìkàlẹ̀. Èmi ni Aláyélúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn, aróyin kẹ́yè kínní, ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede
olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ẹ wò ó kò nìkan ró, ẹ wò ó ìròyìn yẹn ṣe bẹ́ẹ̀ ó sì ń tẹ̀síwájú láàárọ̀ yìí. Ẹ jẹ́ kíkọ́ sọ ilé ìdí mímọ̀ fún yín nípa ti ìròyìn tí ẹnu mi fẹ́ bà báyìí ó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà àti iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó. Wọ́n mà ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti fi ìwé pè àwọn ọlọ́pàá 3 ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí bí wọ́n ṣe lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti gba 1 mílíọ̀nù náírà lọ́wọ́ agùnbánirọ̀ kan. Ẹ wò ó, fọ́nrán yìí ni ó tú àṣírí àwọn ọlọ́pàá 3 yìí, èyí tí àwọn èèyàn ń gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára, níbi tí àwọn ọlọ́pàá wọ̀nyí àti agùnbánirọ̀ yìí tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní ọjọ́ Ẹtì Friday. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní agbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó, èyí tí ó fi dé orí ẹ̀rọ ayélujára social media, níbi tí wọ́n ti ń sọ di mímọ̀ pé àní àwọn ọlọ́pàá yìí, àwọn 3 wọ́n gba 1 mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn agùnbánirọ̀ yìí. Eléyìí ni wọ́n fi pe Benjamin Hundeyin, ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, pé ṣe rí nǹkan táwọn ọlọ́pàá yìí ń ṣe báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe wá dé etí ìgbọ́ wọn, wọ́n ti wá ní àwọn ọlọ́pàá 3 yìí, wọ́n ti ní kí wọ́n lọ pè wọ́n wá o. Benjamin Hundeyin ló ti wá fi sójú òpó abẹ́yẹ̀fò Twitter X rẹ̀ láti sọ di mímọ̀ pé nípa ti ìlànà àti òfin iléeṣẹ́ ọlọ́pàá a ti ṣe bẹ́bẹ́ o, a ti fi ìwé pè àwọn ọlọ́pàá yìí, a sì ti ń ṣe bẹ́ẹ̀, a sì ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé kí lórí lọ́bẹ̀ tí wọ́n fi wá rọ́wọ́, tí wọ́n fi lọ́wọ́ sí ìwà tó lè ta epo sí aṣọ ààlà ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n wá mú ẹjọ́ náà wá sọ́dọ̀ wọn pé ẹ wò ó, ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tí ó bá lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà láti fún wa ní àwọn ẹ̀rí lọ́lọ́kọ̀ òjọ̀kan, ẹ jẹ́ kó jáde wá kó wá sọ àwọn ẹ̀rí, máa jẹ́ mi nìṣó tí òun náà lè sọ lórí ọ̀rọ̀ náà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ láti inú ìwé ìròyìn The Nation. Ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn The Guardian, níbi tí eléyìí ti ní ṣe pẹ̀lú gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire lórí wípé àwọn Yorùbá Nation wọ́n fẹ́ lọ, wọ́n fẹ́ dúró, wọ́n fẹ́ ṣe kíni, wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá gbọ́ o, látàrí ẹni tí ń léwájú wọn ní ẹgbẹ́ kan tí ó jẹ́ ẹgbẹ́ Yorùbá Nation ti bàbá Akíntóyè, àwọn àgbààgbà ní ilẹ̀ Yorùbá lábẹ́ ẹgbẹ́ tí wọ́n pè ní Yorùbá Council of Elders ni wọ́n ti fi àárín ọ̀sẹ̀ yìí Ọjọ́bọ̀ Thursday gangan ní ìṣẹ̀lẹ̀ náà wáyé o, ni wọ́n mà ti gbéná wojú olórí ilẹ̀ Yorùbá kan Ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè látàrí bó ṣe ń pè fún ìpínyà kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà, ní pé àníṣe àwọn ọmọ Yorùbá wọ́n gbọ́dọ̀ kúrò ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Professor Banji Akíntóyè òun ni ó jẹ́ professor nípa history ìtàn, òun ló ti ń sọ di mímọ̀ níbi ọjọ́ kan tí wọ́n pè ní Yorùbá Unity Day. Ibẹ̀ ni bàbá yìí ti ṣe àwọn àlàyé kan tó sì sọ di mímọ̀ wípé ó ṣe pàtàkì fún àwọn ọmọ Yorùbá o láti pínyà kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá yìí ló ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yìí níbi ìpàdé náà, ṣùgbọ́n
ṣùgbọ́n nígbà tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí tí wọ́n gbọ́ sí ọ̀rọ̀ náà tí wọ́n sì sọ di mímọ̀ pé kí ni bàbá yìí ń sọ yìí, ó tútù bẹ̀rẹ̀ láti fẹ́ ṣe Yorùbá nation àti àwọn ènìyàn tí wọ́n nífẹ̀ẹ́ sí Yorùbá nation ti fẹ́ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà láti ọwọ́ ẹni tí ń ṣe akọ̀wé ẹgbẹ́ náà, ìyẹn Chief olóyè Ọládípò Oyèwọlé. Òun ló ti wá sọ di mímọ̀ pé àwọn ènìyàn àti àwọn àgbààgbà ní ilẹ̀ Yorùbá wọn kò ní ìfẹ́ sí ìpínyà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà, ìpínyà àwọn ọmọ Yorùbá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Oyèwọlé wá tẹnumọ́ wípé ẹ wò ó, orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o. Lórí ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ yìí, ó wá sọ di mímọ̀ pé a ti gbé ìṣòro tí orílẹ̀‐èdè Nàìjíríà ń kojú lásìkò yìí, a sì ti rí wípé ìgbà díẹ̀ náà ló kù tí gbogbo ẹ̀ yóò fi bọ́ sí ojú rẹ̀. Nítorí náà ni a ṣe ń rọ gbogbo àwọn ènìyàn wípé ẹ má jẹ́ kí a lọ fi oògùn kíní kan wo oògùn kíní kan o. Kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́ ni ọ̀nà àbáyọ, torí pé gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n lẹ́tọ̀ọ́ láti wà ní orílẹ̀‐èdè Nàìjíríà, tó fi mọ́ àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire Yorùbá. Wọ́n wá sọ di mímọ̀ sí iwájú, wọn ní ẹ wò ó, pípínyà lórílẹ̀‐èdè Nàìjíríà ló lè mú ariwo dání o. Àwọn àgbà yìí wọ́n tún wá fajúro sí ohun tí wọ́n pè ní bí wọ́n ṣe ń ba orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe ń bà á jẹ́ láti ọ̀dọ̀ àwọn àgbààgbà olórí ní apá ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n èyí tó kàn wọ́n gbọ̀ngbọ̀n wọn ni wípé wọ́n ti gbẹnu àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀. Wọ́n ní bàbá Akíntóyè èyí tóun gangan fúnra lára ẹ̀ sọ, apò ara rẹ̀ ló sọ sí o, àwọn ò fi ọwọ́ sí i wípé kí àwọn ọmọ Yorùbá kí wọ́n kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Kò sóhun tó máa jẹ́ Yorùbá nation, àjọ gbọ́dọ̀ wà nínú orílẹ̀‐èdè yìí ni wọ́n Nàìjíríà a gbọ́dọ̀ máa ṣe lọ. Àwọn àgbààgbà wọ́n ti fajúro, wọ́n ti bínú sí bàbá Bánjí Akíntóyè o látàrí bó ṣe ń léwájú fún Yorùbá nation. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Guardian láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn kan èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ẹjọ́. Ẹ wò eléyìí lágbára púpọ̀, mi ò tí ì mọbi tí mo tẹ̀tí fẹ́ bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti apá àbìkan. Ilé ẹjọ́ Sharia tó fìdí kalẹ̀ sí Maganji Gari ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti fi ọjọ́ Ẹtì Friday àná pa á láṣẹ fún arákùnrin kan Aminu Adamu láti má wọ inú yàrá ìyàwó rẹ̀ àná àbí láti ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Adájọ́ tó jókòó ti ẹjọ́ náà Malam Anas Khalifa òun ni ó sọ di mímọ̀ wípé ẹ wò ó, ìwé ìpínyà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta ni òun ti ṣe bẹ́ẹ̀ lòun ti ṣe ìdájọ́ lé lórí, tí òun sì rí pé ó fẹ́ jọ ti arákùnrin tí wọ́n mú wá sí iwájú ilé ẹjọ́ yìí láti ọwọ́ ìyàwó rẹ̀ Jẹ̀mílà Sani. Ó wá sọ di mímọ̀ pé ìgbéyàwó láàrin ẹ̀yin méjèèjì ó dàbí wípé kò fẹ́ so èso rere mọ́. Ó dàbí pé kóníkálukú ṣe bẹ́ẹ̀ kí ó máa bá tirẹ̀ lọ ni adájọ́ yìí bá sọ di mímọ̀ pé máa ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí. Tẹ́rù bá kànkè tó bá kànlẹ̀ ó tún níbi tá a tún gbé gbà lórí ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì. Ẹ lè máa gbénu abẹ́ òrùlé kan, ṣùgbọ́n ìdájọ́ mi rèé o. Ìwọ ọkọ yìí Àdàmú o gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú àwọn ọmọ náà, o gbọ́dọ̀ máa fún wọn lówó oúnjẹ wọn, owó iléèwé àti àwọn nǹkan kan bí ètò ìlera gẹ́gẹ́ bí bàbá o gbọ́dọ̀ máa ṣe. Ṣùgbọ́n o gbọ́dọ̀ wọnú ìyẹ̀wù ìyàwó rẹ o gbọ́dọ̀ ṣe ohun tọmọkùnrin ṣe. Nígbà tí ilé ẹjọ́ sọ di mímọ̀ sí iwájú, ọwọ́ sọ di mímọ̀ pé kò tún tọ́ síbẹ̀ o. Ọkùnrin yìí ó máa fi orí kó ìdájọ́ púpọ̀. Wọ́n ní a tún máa san 15,000 lọ́sẹ̀ọ̀sẹ̀ fún owó oúnjẹ àwọn ọmọ àti ìyàwó náà. Ẹ wò ó, kí ni arákùnrin yìí ṣe tó wá di wípé ó forí kó adúrú
ìjìyà ẹ̀ṣẹ̀ yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ kí n tún padà lọ sórí ọ̀rọ̀ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu. Àgbà olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú NPP ìyẹn Buba Galadima òun ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ẹgbẹ́nu kúrò níbẹ̀, kò sí èròǹgbà láti ṣe àtúnṣe nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bí ẹ kò bá gbàgbé lọ́sẹ̀ tí ó kọjá ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ di mímọ̀ pé láìpẹ́ láì jìnnà òun yóò ṣe àtúnṣe nínú ìṣèjọba rẹ̀ láti mọ àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́ àti láti mọ àwọn èèyàn tí wọn kò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí aládàámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà. Báyọ̀ Ọ̀nànúgà ṣe ti kọ̀ láti sọ ọjọ́ ìgbédeke tí wọ́n fẹ́ ṣe irú nǹkan wọ̀nyí. Ó ní ẹ wò ó òun lérò wípé wọ́n ní kíni wọ́n ní ìgbédeke lórílẹ̀‐èdè Nàìjíríà láti ṣe àtúnṣe àbí láti yọ àwọn èèyàn kan fi èèyàn kan sí nínú àwọn alákòóso àbáwọn èèyàn tó ń bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́. Ó ní òun wòye wípé kó tó di ọjọ́ kìíní oṣù kẹwàá ó yẹ kí wọ́n ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n Galadima ó sọ ó ní ẹ wò ó irú eléyìí kò lè wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà àti pé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọn kò tiẹ̀ ní ìfẹ́ sí gbogbo àwọn nǹkan tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe lásìkò yìí. Gẹ́gẹ́ bí Galadima ti ṣe sọ wípé ẹ jẹ́ ká wò ó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ bóyá ó máa ṣe kí ni bóyá ó máa wáyé bẹ́ẹ̀ àbí kò ní wáyé ni ó fi ọ̀rọ̀ náà ṣe nínú ìwé ìròyìn The Nation. Kódà ìwé ìròyìn Vanguard wọ́n gbé láàárọ̀ yìí. Nínú ìwé ìròyìn Vanguard ni mo ṣe wá ọ eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ológun arábìnrin kan Ruth Ogunleye tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yọwọ́ rẹ̀ kúrò nínú iléeṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà. Àtìgbà tí wọ́n ti wá yọ ọ́ láriwo ti ta o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ó ní mẹ́ńtà kìíní kan ó ní nǹkan kan lọ́pọlọ rẹ̀ ni àwọn ṣe gbọ́n yọ kúrò níbẹ̀. Ṣùgbọ́n òtítọ́ rèé o wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti dìde o wọ́n ti ń sọ ọ̀rọ̀ wọ́n ti ń gbèsè ẹ̀yìn arábìnrin yìí fúnra lára rẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó ohun tí wọ́n sọ wípé àwọn fi lé mi kọ́ ni wọ́n yẹ kí wọ́n fi lé mi. Àwọn kankan wà tí wọn kò sọ ní gbangba wálíà ẹ jẹ́ kí n sọ gẹ́gẹ́ bí ó ṣe sọ ọ̀rọ̀ yìí nígbà tí yóò gbóhùn sí afẹ́fẹ́ fún ìgbà àkọ́kọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ó ní ẹ wò àwọn nǹkan ń ṣẹlẹ̀ àwọn bíi sexual harassment àwọn nǹkan tí wọ́n ń fi ọwọ́ pa mí lára tí wọ́n ń ṣe àwọn kankan tó yẹ kí wọ́n máa ṣe fún mi ni mo sọ wípé mi kò fẹ́ ni wọ́n fi wá ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi dìde ogun sí mi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ eléyìí gẹ́gẹ́ bí arábìnrin náà ṣe sọ di mímọ̀ wípé má jẹ́ kí wọ́n tanná fi ẹ̀kọ́ tanná fún yín o gbogbo àwọn nǹkan wọ̀nyí gangan àwọn nǹkan wọ̀nyí ló ṣe okùnfà bí wọ́n ṣe lé mi kúrò ní inú iṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo àwọn ìròyìn ẹlọ́lọ́kọ̀ òjọ̀kan òun ni mo ní kí n mú wá fún yín láàárọ̀ yìí jẹ́ kí a máa fi yẹn ṣe lọ. Ṣùgbọ́n ìròyìn eléyìí àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga kan tí wọ́n pè ní Abubakar Tafawa Balewa ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti rí ọwọ́ tó látàrí pé wọ́n lọ́wọ́ sí ìwà ọ̀daràn wọ́n fọ́lé onílé wọ́n sì lọ ṣe kíni wọ́n sì lọ kó ẹrù wọn bẹ́ẹ̀. Ẹ wo kakọ ọmọ wa kó lè fún wa ní ìsinmi. Gbogbo eléyìí ló ní ṣe pẹ̀lú ìròyìn tá a ti mú wá sí etí ìgbọ̀nyín láàárọ̀ yìí. Kódà bíṣọ̀bù Oyèdépò ayẹyẹ tó ṣe lánàá ààrẹ Bọ́lá Ahmed Tinubu Babájídé Sanwó-Olú Olúṣẹ́gun Ọbásanjọ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ 90 ọdún tó pé lókè erùpẹ̀ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ni wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n torí ìjọba àsìkò mi ò ní láǹfààní láti mú ìròyìn yẹn wá fún yín. Ẹ wò ó ẹ̀yin gangan lálàyé wa láàárọ̀ yìí ẹ wo àwọn ìròyìn ní lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tá a ti mú wá sí etí ìgbọ̀nyín láàárọ̀ yìí. Èyí tí mo wá fẹ́ jẹ́ kí ẹ bá mi pẹ̀kẹ́lù òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá Council of Elders
èyí tí wọ́n fi fajúro sí bàbá Banji Akíntóyè wípé tiẹ̀ ti pọ̀jù wípé ó ń léwájú fún Yorùbá nation, ó ń léwájú fún ìpínyà lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n sì sọ di mímọ̀ wípé àwọn kò lọ́wọ́ sí irúfẹ́ ìgbésẹ̀ báyìí o, àti wípé àwọn gbàgbọ́ nínú wọn Yorùbá, wọn nation, wọn Nàìjíríà. Àwọn ò gbàgbọ́ wípé ká pínyà lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní gbogbo à ń pariwo Yorùbá nation, à fẹ́ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kó lè ṣe ìrànlọ́wọ́ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, ẹ bá wa gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò. Ìpèsò tó kí àwọn àgbààgbà fajúro, àbí ṣé ohun tí bàbá Banji Akíntóyè, ṣé ìlànà tí àwọn náà ń gbà lórí ọ̀rọ̀ Yorùbá nation, ṣé ìlànà yìí ṣó jẹ́ ojúlówó? Kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ tí àwọn àgbààgbà tí wọ́n fajúro sí bàbá Banji Akíntóyè? Bákan náà sọ di mímọ̀ fún yín pé kí ni ká ṣe fún àwọn àjọ EFCC báyìí o lórí ọ̀rọ̀ wípé wọ́n ń ṣe bẹ́ẹ̀, wọ́n ń gbé àwọn gómìnà lọ́lọ́kọ̀ òjọ̀kan bí wọ́n ṣe ń ṣe owó ìlú ní ìṣekúṣe. Wọ́n tuntun rí ọwọ́ tó gómìnà ìpínlẹ̀ Taraba, gómìnà àná, wípé òun náà ó ṣe 27.1 billion. Ó ṣe ní ìṣekúṣe lẹ́yìn tí Yahaya Bello ṣe 80 billion ní tirẹ̀. Lẹ́yìn tó ṣe ní ìṣekúṣe, ẹgbà wá èlò ló kù nínú àpò ìṣúra orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àwọn ará bíyè tí wọ́n ń ṣe irú eléyìí. Àjọ EFCC kí ni ká ṣe fún wọn lásìkò yìí? Ṣé ká gbóríyìn fún wọn ni, àbí ká sọ pé kó máa ro bẹ́ẹ̀ kí wọ́n máa ṣe lọ ni gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe lọ lórílẹ̀-èdè Nàìjíríà? Bello Matawalle, ẹ jọ̀ọ́ kí ni èròǹgbà yín, kí lójú wòye yín gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe pa láṣẹ wípé ẹ lọ finá mọ́ o, ẹ lọ ṣe iṣẹ́ ìwádìí lórí Bello Matawalle wípé òun gangan ni wọ́n sọ wípé ó ń ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí Fúlàní, àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ẹ̀yin tẹ́ ń wò wá láàárọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé yẹ̀wò lábẹ́ comment section wa, kájọ wò ó. Ohun tá a bá dìjọ wò ìṣíwò ìgòrò wò, ohun tá a bá dìjọ wò báyìí gígùn nígún ni wọ́n sọ di mímọ̀. Ẹ wò ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ yìí. Ọ̀rọ̀ Bobrisky ìyẹn náà ó ṣe bẹ́ẹ̀, ó fẹ́ ṣe apá kan jà mọ́. Ṣé ká sọ pé ànígbàgbọ́ mọ́ nínú àwọn olórí tí wọ́n ń ṣọ́ àwọn ẹlẹ́wọ̀n, àbí àwọn tí wọ́n sọ pé ká fi nǹkan lé lọ́wọ́ kí wọ́n máa ṣọ́yàn? Ṣé ká sọ pé àgbàgbọ́ nínú wọn ní gbogbo ẹ̀ bá wa fi ránṣẹ́ sábẹ́ comment section wa. Ẹ dẹ̀ má gbàgbé o láti bá wa pín dé gbogbo ibi tó yẹ kẹ́ ẹ pín dé, torí ètò eléyìí Ojúmọ́ Aláyọ̀ tá a ṣe láàárọ̀ yìí, ẹ ti rí bó ṣe kún fọ́nfọ́n tó. Ẹ jẹ́ kí ẹlòmíì náà kó mọ̀ wípé nǹkan báyìí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lórí Yorùbá ní. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ lásìkò yìí. Ojú ni mí o, mi kì í ṣe àìmọ̀ fólókó, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa, láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Títí di ìgbà mìíràn tá a tún fi láǹfààní láti mú àkọ́tún ètò Ojúmọ́ Aláyọ̀ wá sí etí ìgbọ̀nyín. Àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá, ohun ayọ̀ la sì máa ṣe, nǹkan burúkú kò ní ṣe wá láṣẹ Ọba mi Aláwùrábí. Títí di ìgbà mìíràn, ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àdànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.